Adéwesco. Èwo lélẹ̀ tẹ́ tó ṣe yìí. Níbi èwo. Obìnrin gbọ́ ìgèlè ni mo mọ̀ mọ́ obìnrin. Ọkùnrin ló ní fìlà. Lẹ́yìn ṣe mo ìlà bọ̀dá mi lẹ gbé. Fìlà bọ̀dá rẹ̀ náà ni. Kí ló ń kọ náà? Kí ló ṣẹlẹ̀? Mo ní kí sáré kó àwọn nǹkan kan bí ohun tí mo kọ́ lẹ̀ jẹ́ ká sọ̀rọ̀ fìlà yìí. Báwo ni fìlà ṣe dórí obìnrin? Ṣé ó lò ti gbàgbé ambassador, MC ambassador, Capman? Capman. Tó ṣe cap and gown lẹ́yìn àìpẹ́ yìí. Adefemi. Yes, Ademulegun. Oho! Ṣé ó tún ti wá sọ fìlà ní tí takọtabo ni àbí bò ló ṣe jẹ́? Mọ́dà pọ̀. Ó sọ fìlà, kò sọ di takọtabo. Ó ń ṣe ọjọ́ ìbí tó sì ń ṣe. Ohun tó ní ká ṣe náà ni wípé tá a bá ti wá pé ìṣàfihàn àṣà wa. Bákan náà, gbogbo àwa tá a bá jóbìnrin fìlà ló ń fẹ́ rí lórí wa o. Ó jẹ́ takọtabo. Èmi àti ẹ sì jọ wà nù ilé ìwọ gbé fìlà èrí gbégélé sórí. Ẹ̀yin náà sọ pé ò lọ́nu, èmi mò ń lọ́nu. Èmi àti ẹ̀kọ́. Ebó nǹkan ṣẹ́ gan ni, lọ́ya láṣígun. Ọ̀pọ̀ ọmọ. Ìwé ti kọ́kọ́ dúró ná, a wà jọ wọ yàrá. Kẹ́mọ̀ ṣe ìbàdàn lámọ̀ ti ṣe. Mo mọ ojú ẹ̀ gíní. Mo mọ délédélé. Ọmọ Ondo kan ìlà méjì. Ondo méjì ìlà mẹ́rin. Ondo mẹ́ta ńkọ́. Ìlà mẹ́fà ni bí a bá jẹ́ mẹ́rin làwọn a sì jẹ́ mẹ́jọ. MC ambassador ọlọ́jọ́ bí òní ọjọ́ kejì nínú oṣù kẹwàá ẹ̀mí rẹ̀ ó ṣe ọ̀pọ̀lọpọ̀ ọdún láyé. Adefemi Ademulegun ọmọ wọn lóńdó ẹ̀gẹ́ ọmọ fínà lọ́jọ́ bàbá yín tí ò bá rí iná fín lágbẹ̀dẹ ànípékinni wọn ní àti ṣe ọkọ àti ṣe àdá òsì mọ́ o wọn ní òsì ti ń jẹ́ rọkọ́ wọn ní èjì òrọ́kọ́ èjì òsì rọ̀dá mọ́ náà nù bí wọ́n ṣe ń wí ilé bàbá tó bí ọlọ́mọ nù. Ondo ẹ̀gìn òun náà nílé ibẹ̀ sì ti yá báyìí o. Adefemi Ademulegun ẹ̀mí rẹ̀ ó ṣe ọ̀pọ̀lọpọ̀ ọdún láyé láṣẹ Elédùmarè. Èjìlára lágbẹ̀jẹ ọmọ akúkọ gbẹrin bí erin kan ọmọ akùgìrì nírè bí òjò kúkú onírè òkúkú ṣojo àìkú onírè ò ṣàìsàn túkútà àìkú onírè ló pọ̀ wọ́rọ́ kọ́ báyìí náà ló gbọ́ ló bá wọn yà lágbẹ̀dẹ ìrẹ̀ ló wá rè ò pọ̀kọ́ fún wa àwa náà ní mú ṣùgbọ́n lágbẹ̀dẹ ìlọ́yà náà nù. Ó ti yá ó bá ti yá egun ó ti yọ ẹ ń bọ̀ wọ́n ti bí fìlà èmi náà ní láti mú fìlà tèmi. Ademulegun MC ambassador ẹ máa retí wa àmọ́ Aseyi ṣàmọ́dún.